jẹ́ akíra wa kákíra wa ọmọ Yorùbá ẹ jẹ́ abára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ kábára wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ọmọ aráyé sọ wọ́n sọ kiri àwọn pẹ̀gọ́pẹ̀gọ́ ṣẹ́nu bọ́ọ̀lì wọ́n sọ kiri wọ́n lọ́jọ́ ní Yorùbá wọ́n lálẹ́ ní Yorùbá láì fẹ́nu ìwọ náà Yorùbá pa Yorùbá dé Yorùbá wọlé ọ̀tá lulẹ̀ olúwo Yorùbá fojú ọ̀tá gbolẹ̀ olúkúrú ìgbà yìí lọ́la àwa mọ̀ ọ̀pá ọ̀gbà bẹ̀rẹ̀ àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. Sọpọ̀lẹ̀ ni wá kó wá wo bí ilé tí ń jóná bí pápá kó wá wo bí mọ́tò tí ń jóná bí pápá kó wá wo bí ènìyàn tí ń yọ̀rọ̀dọ̀ bí àkàrà ẹ̀wẹ́ tiẹ̀. Kó takuru. ẹ̀wẹ́ tiẹ̀. Kó yọ̀rọ̀dọ̀. ẹ̀wẹ́ tiẹ̀. Kó takuru. ẹ̀tún bá mi wẹ́ tiẹ̀. Kó yọ̀rọ̀dọ̀. Ìgbà yìí lọ́jọ́ àwa mọ̀ ọ̀pá ọ̀gbà gbẹ̀rẹ̀ àwa náà bá Olódùmarè lólùgbèjà o àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. Ó lé ju tí wọ́n lọ o ẹ̀dá wa máa ló mú wọn o àwa ti jàjàyè ẹ̀jẹ̀ ọ̀tá làwa tẹ̀ mọ́lẹ̀ o láfi ṣètùtù àlàtòní lọ òkè la ó máa wà o òkè la ó máa wà o látòní lọ òkè la ó máa wà o títí ayé o òkè la ó máa wà o aga jù wọ́n lọ. Bẹ̀rẹ̀ ijó yá. Òkè la ó máa wà o. Fún ilé ìbí wa, kàgbéga, kàgbéga, kàgbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé, má ti gbé
Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV, mo kí yín lọ́mọdé, mo kí yín lágbà, mo kí yín lọ́kùnrin lóbìnrin lónílé lálejò, mo kí oyún ní mo káṣẹ ẹbí. Ọmọlúkà yín rèé, ọmọ kòrókòró lógun sá, ọmọ tipa kìrìkìrì lọtẹ, ọmọ ojúlógun kàjúbà kàkéyà, ọmọ akóyán bọta máàmú kàràbálẹ ọsẹ ni máàmá boko ara rúdọ òṣọkọ Èkìtì ṣọkọ àkókò ọmọ aṣọ àkókò ìgbò. Ọmọlúkà ṣe méjì gbogbo àkókò ṣe mẹ́ta, ọmọ arógun má sá, ọmọ arógun má ṣojú, ọmọ ògìdá ògún mọgàrà ayé aranjẹ bí olóko. Àwa náà rèé, ọmọ arógun má sá, ọmọ arógun má ṣojú. Tí n bá sọ pé ọmọ arógun má sá ni mi ò fi ṣeré o, mi ò dẹ̀ fi ṣe àsọdùn. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ẹ kú etí gbọ́ gbogbo eléyìí tẹ́ ẹ̀ ń gbọ́. Ẹ̀yin ló ṣe tuntun sí, kò ṣe tuntun sí mi. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara gbé wa náà yìí pé torí nínú àwọn tí Fúlàní ń ṣàkọlù sí tí wọ́n ń padànù, ẹbí wa wà nú wọn o, ará wa wà nú wọn, ọ̀rẹ́ wa wà nú wọn, èèyàn wa ó wà lára wọn. Mo ń ṣètò kan lọ ní àná àbíjẹta, nẹ́tíwọ̀kì ò jẹ́ kí n ráyè parí ètò yẹn, kò jẹ́ kí n lè bá débì kan. Mo ń ṣètò yẹn because ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlú Ọ̀yọ́. Ó ní í ṣe pẹ̀lú agbára tí àwọn Fúlàní ń lò lórí Yorùbá. But eléyìí mo ti ronú lórí ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀, kí ni ìran Yorùbá ń wò tó fi jẹ́ pé gbogbo bí Fúlàní ṣe ń lo agbára lé wa lórí, gbogbo wa dẹ̀ fọwọ́ lẹ́ràn dẹ̀ ń wòran. Àwọn Fúlàní lo agbára níbi ẹ̀sìn. Àwọn Fúlàní lo agbára ní ìṣèjọba òṣèlú, wọ́n lò lé wa lórí. Tán bá náà dìbò, tẹ́yin fúnra ara yín tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá, òfin sọ pé ẹni tí ò bá pé 18 years kò lè rẹ́gísítà fún ìbò. Lọ́dọ̀ tí wọn ọmọ ọdún 9, ọmọ ọdún 10. Ẹ má bínú, nẹ́tíwọ̀kì yẹn ló tún ti bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe ń ṣe. Mo ń ṣàlàyé lọ yí pé níbi ẹ̀sìn Fúlàní ń lo agbára lé wa lórí. Níbi ìṣèjọba wọ́n ń lo agbára lé wa lórí. Fúlàní gbàgbọ́ wípé ẹ̀sìn Islam tó wà nílẹ̀ Yorùbá àwọn ló gbọ́dọ̀ pàṣẹ ẹ̀. Whereas nítorí bó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lẹ́sìn Islam gan nílẹ̀ Yorùbá, ẹ mọ ẹ̀sìn tẹ́ ẹ gbà, ẹ mọ ń tẹ́ ẹ gbé dání, ẹ mọ ń tẹ́ ẹ jẹ́. Ìdí nìyẹn tọ́pọ̀lọpọ̀ yín ṣe máa ń rí Sultan of Sokoto bígbà tó jẹ́ pé òun ni Jésù tiwọn. Ìdí tẹ́ ẹ ṣe ń rí Sultan Sokoto nìyẹn bígbà tó jẹ́ pé òun lọ́lọ́run yín. Whereas kì í ṣe Sultan Sokoto, òun kọ́ ló mú ẹ̀sìn Islam wọ ilẹ̀ Yorùbá wá fún yín. Ẹ̀sìn Islam tẹ́yin bá nílẹ̀ Yorùbá táwọn bàbá yín tí wọ́n gbà wá, tí wọ́n dẹ̀ fi jogún tán bí ẹ̀yin sínú ẹ̀ tẹ́yin náà dẹ̀ ń ṣe. So ẹ ti wá gbàgbọ́ wípé Sultan of Sokoto òun ni olórí fún yín nínú ẹ̀sìn Islam, tí ò dẹ̀ rí bẹ́ẹ̀.
tí ìwọ tó jọmọ Yorùbá tó bá kàwé tó kéwú tó kùránì tó mọ gbogbo everything tó rún kùránì tó rún jẹ tó gba àwọn ẹ̀kọ́ ìjìnlẹ̀ lóríṣiríṣi, ìwọ àtẹni tí ò kéwú tí ò kàwé tẹ́ ẹ bá jọ pàdé ní ibi gbàgede, ọmọ Fúlàní tí ò mọ Quran, tí ò mọ Arabic, tí ò mọ ẹ̀sìn Islam, tí ò ní ìmọ̀ tó ẹ nínú ẹ̀sìn, wọ́n á jẹ́ kó yé ẹ pé òun ló máa darí ìrun, pé ìwọ tó jọmọ Yorùbá tó ní gbogbo ìmọ̀ yẹn ò lè kírun fún ẹni tí ó jọmọ Fúlàní. Níbi ẹ̀sìn wọ́n ń lu agbára lé wa lórí. Ẹ wo àrà tí wọ́n dá, ẹ wo tú tí wọ́n pa níbi ọ̀rọ̀ ṣàríà. Aláàfẹ́ ṣàríà àwọn onídandan àfi tá a bá gbà á, bígbà tó jẹ́ pé àwọn gangan ló ní ilẹ̀ Yorùbá. Kí làwọn ọba wa ṣe lé lórí? Kí làwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kí lẹ ṣe lé lórí? Kí lẹ̀yin àgbààgbà ṣe? Ẹ ṣe nǹkan kan, ìṣẹ̀lẹ̀ ń wò wọ́n níran. At least tá a bá rí ọba ńlá kan nílẹ̀ Yorùbá, ẹyọkan àbí méjì, tàbí nínú àwọn ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá tí wọ́n ti fún wọn ní èsì burúkú kan pé ẹ ṣọ́ra yín lórí ilẹ̀ Yorùbá, bóyá àwọn ìbá tiẹ̀ tún ṣe ewé agbẹjẹmọ́wọ́ díẹ̀. Ìyẹn ò tó wọn, wọ́n tún gbéra, wọ́n tún lọ sí ìlú Ọ̀yọ́, wọ́n làwọn ló máa fọba jẹ lọ́yọ́. Wọ́n ní agbára, sultan prove ẹ̀ fún yín pé ọba ìlú Ọ̀yọ́ òun lòun máa fi jẹ, ẹni tó bá dẹ̀ wu òun lòun máa gbé síbẹ̀. Mo sọ̀rọ̀ fún yín gbà kan, yunifásitì kan wà nílùú Àkúrẹ́ bí wọ́n pè ní FUTA, Federal University of Technology Àkúrẹ́, FUTA. Nígbà tó tó àsìkò kan wọ́n fẹ́ yan VC fún wọn, vice chancellor, níbi tí wọ́n ti ń pinnu ẹni ká ìwé báyìí ó ṣe tán ti ń gbé CV gbogbo wọn tán ti ń gbé yẹ̀wò láti lè mọ ẹni tó máa píkì síbẹ̀, tán ti ń ṣètò àti di ìbò kan mọ ẹni tí wọ́n máa mú. Ẹni tó jẹ́ sẹ́ríkì Ṣáṣá, sẹ́ríkì wọn ní Ṣáṣá, ó dẹ̀ ń gbé fóònù, ó tún ń pè, ó tún negotiate pé òun ní candidate tóun fẹ́ kó di VC FUTA, Federal University Àkúrẹ́. Ó tún ń gbé fóònù, ó tún ń pè láti lè jẹ́ kán mọ̀ yìí pé òun ní candidate tóun fẹ́ kó di VC yẹn. Yorùbá, mo ń sọ eléyìí, ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ ti sọ mí lẹ́nu, ẹ ti pè mí lórúkọ, kò kàn mí o, ṣùgbọ́n màá sọ ogun àsọtẹ́lẹ̀ ò kì í pàtó tó bá gbọ́n. Ẹ gbọ́, ogun àsọtẹ́lẹ̀ kì í pààrọ̀ tó bá gbọ́n. Màmá tẹnumọ́ kókókó báyìí láàárọ̀ fàdítì. Ẹ̀yin tẹ́ ń wò mí nínú Facebook yìí, ẹ máa bá mi pín program yìí, kẹ́ jẹ́ kí n máa rí comment yín. Let me see your comment. Gbogbo bí wọ́n ṣe ń lu agbára yìí, gbogbo bí wọ́n ṣe ń dá àrà tí wọ́n ń dá yìí, níṣẹ́ lẹ́yìn Yorùbá ṣe lẹ̀ ń wòran. Kò sí tó kàn yín, kò jọ yín lójú, ẹ bìkítà. Now, wọ́n ti ń wọlé, wọ́n ti wá ń dára tó wù wọ́n. Wọ́n wọlé, wọ́n jí àwọn èèyàn yín gbé, wọ́n gbé wa níyàwó, wọ́n gbé wa lọ́mọ, wọ́n gbé wa lẹ́gbọ̀n, gbé wa lábúrò, gbé wa níyà, gbé wa lọ́rẹ̀ẹ́ ní ilẹ̀ Yorùbá yìí. Mo ń sọ fún yín, wọ́n láwọn kan sọ pé Yorùbá náà kidnap. Gbogbo yín pátápátá ẹ lè búra sí. Yorùbá ò mọ nǹkan tó ń jẹ́ kidnapping tẹ́lẹ̀. And up till now, mo sì lè gbọ́wọ́ ẹ̀ sọ̀yà pé Yorùbá ò kidnap. Mi ò sọ eléyìí torí pé bóyá ọ̀rọ̀ bóyá mo jọmọ Yorùbá. Mo ń sọ, mo ń repeat ẹ ni. Yorùbá ò kì í kidnap. Àwọn tẹ́ ẹ rí tẹ́ ẹ rò pé wọ́n jẹ́ Yorùbá tí wọ́n ń kidnap yẹn, mo ń tẹnumọ́ fún yín, mo dẹ̀ ń sọ ẹ lọ confirm. Àwọn ọmọ Fúlàní ni tí wọ́n ń jó orúkọ Yorùbá, tí wọ́n ti gbélé Yorùbá tó ti pẹ́. Mo sọ fún yín ni pẹ̀lú confidence ni mo fi ń sọ. Mo sọ fún yín pé mo ṣe wádìí mi débi kan. Tẹ́ ẹ bá rí wọn, ẹ ní believe ẹ láyé ọmọ Fúlàní ni wọ́n. Tẹ́ ẹ bá dẹ̀ rí bọ́n bá ṣe ń rìn tán ṣe ń sọ Yorùbá, wọ́n á tún pòwe fún ẹ, wọ́n á tún sọ̀rọ̀ fún ẹ débi tó expect. Sunday ọmọ ilé ogbó, thank you, God bless you for the follow. Wọ́n á tún pòwe, ìwọ tó jọmọ Yorùbá gan òwe tó gbọ́ wọn gbọ́. Wọ́n á sọ èdè Yorùbá jù ẹ lọ. Wọ́n á ṣe ìṣe Yorùbá jù ẹ. O ò dẹ̀ ní ever mọ̀ láyé wípé ọmọ Fúlàní ni. Irú ẹni yẹn tó bá bọ́ síta, a sọ fún ẹ, mo ti rí ọmọ Fúlàní tó ń jẹ́ Adébáyọ̀ lákùrẹ́ yìí, Adébáyọ̀, Fúlàní pọ́nbélé, ó dẹ̀ ń gbélé Yorùbá, ó dẹ̀ ń jẹ́ Adébáyọ̀.
olóhùn jẹ́ Kozim wọ́n nítorí pé wọ́n bí síbí Kozim Adébáyọ̀ dán kìíní kan ló jẹ́ bí dán màlúù àbí dán ewúrẹ́ dán kìíní kan ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́rìn ó dẹ̀ ń jẹ ẹjọ́ irú ẹni yẹn tó bá lọ dún àwọn tó jọ ń kidnap tó ń jíyàn gbé kí ni wọ́n máa ọmọ boná máa pé ọmọ Yorùbá ni wọ́n pè. mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé wọ́n ní sísítẹ́ẹ̀mù tí wọ́n ń lò ṣé ẹ ráwọn tó ń gbébí nínú wọn tó bímọ síbí tọmọ wọn bá ti ń lọ tó bá ti ń dé level kan bóyá wọ́n jàjà rí school díẹ̀ lọ eléyìí tó pọ̀ jù tó bá jáde secondary school wọ́n á send ẹ̀ padà sádà kan send ẹ̀ lọ sí Sokoto tàbí kan send ẹ̀ lọ Kebbi wọ́n á ná lọ sí ibi tán ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ibi tán ti ń yin ìbọn tán ti ń pààyàn tán ti ń kidnap wọ́n máa send wọn lọ bẹ̀ yìí táwa study a ṣe ìwádìí wa débẹ̀ ìkan wà tí mo máa bá ṣeré ìgbà tí mo béèrè ẹ̀ wọ́n náà ti sẹ́ wọ́n ló ti lọ Sokoto wọ́n ló lọ school mo wá ń challenge àbúrò ẹ̀ mo ń bí mo irú school wo ló lọ ń bẹ̀ wọn ò lè sọ̀rọ̀ wọ́n ní school wọ́n ló ṣáà lọ school ọmọ Fúlàní pọ́nbélé ni. gbogbo eléyìí dẹ̀ nígbà tó bá máa padà lọ tó bá máa padà wá wọ́n máa sọ Yorùbá èèyàn ròyìn pọ̀ ọmọ Yorùbá ni wọ́n ẹ má wàá ṣì mí gbọ́ rárá mi ìsọpọ̀ ọmọ Yorùbá ò ní tiẹ̀ lọ́wọ́ ọmọ Yorùbá ní tiẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tó wà níbẹ̀ ni mo sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà tẹ́ ẹ bá rò pọ̀ ọmọ Yorùbá ló ń kidnap àwọn èèyàn kí wọ́n ń ṣe Yorùbá kò nígbà tí wọ́n lọ sẹ́kọ̀ọ́ tí wọ́n forúkọ yín tó fẹ́ fi wọnú iṣẹ́ ológun wọ́n fẹ́ gbà yẹn 50 sí sójà wọ́n fún Yorùbá ní 5 wọ́n fún Ìgbò ní 5 wọ́n fún àwọn South ní 5 eléyìí tó kù 35 tó kù wọ́n dà sí North 35 tó ń dà sí North wọ́n fún àwọn North Central ìyẹn àwọn mid kí náà ń pè wọ́n mid North àwọn mid yẹn wọ́n fún wọn ní 5 30 tó kù àwọn Fúlàní kó 5 tí wọ́n fún èèyàn ọmọ Yorùbá wọ́n tún dé wọ́n tún forúkọ yín wọ́n tún fi gbà mọ́ yín lọ́wọ́ ngbò bá pẹ́ tó bá mélòó náà fi ń ṣe change of name á forúkọ Yorùbá wọlé tó bá débẹ̀ tán wọ́n á ṣe change of name pápápá wọ́n ti change orúkọ á lóun pààrọ̀ orúkọ pépà àgbé is legal ó ti wà legal tó bá ti lè gbé jáde nínú pépà tán ti ṣe administrative àbíkílẹ̀ ń pé tán ti ṣe gbogbo ẹ̀ tó ti gbé ó parí pépà tí pépà bá ti lè publish ẹ̀pẹ́ ní òjò orúkọ báyìí mọ́ ó ti ń jó orúkọ báyìí ó ti parí lábẹ́ òfin kò sí wọ́n ní nínú ẹ̀ ẹ wàá máa wọ ọmọ Yorùbá kiri nínú iṣẹ́ sójà ẹ̀ ní rí ẹ máa wọ ọmọ Yorùbá tó yẹ kó jọ̀gá nínú iṣẹ́ sójà ẹ̀ ní rí ṣé rí àwa ò ní yé sọ eléyìí because things are not okay in this country nǹkan ò ṣẹnu re lórílẹ̀-èdè nǹkan ò rí bó ṣe yẹ kó rí nínú Nàìjíríà ìdí táwa Yorùbá ṣe ń pariwo pa fẹ́ jáde nìyẹn most especially lábẹ́ bàbá wa Professor Banji Akintoye olóyè Sunday Igboho Òòṣà Ọláyọmí Kóìkí àtọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ìdí tí gbogbo wa ṣe ń pariwo pa fẹ́ jáde síta nìyẹn à ṣe pẹ̀lú Nàìjíríà mọ́ because nǹkan ò rí bó ṣe yẹ kó rí nítorí pé irọ́ àti èké ni wọ́n fi pinlẹ̀ ilé tá a bá dẹ̀ fi irọ́ mọ tá a fi tọ́ mọ ó di dandan ìrì máa wó ni kò sí bí ìrì ò ṣe ní wó Nàìjíríà already ó ti wó àwọn olè ìkà kọlọ̀rọ̀ sí oníjẹkújẹ àwọn ni wọ́n sì ń jẹ nínú Nàìjíríà tí wọ́n dì mú tí wọ́n ní kò gbọdọ̀ wó torí tí wọ́n sì ń jẹ lọ́wọ́lọ́wọ́ ni wọ́n bá dẹ̀ kọ̀ tí wọ́n ò jẹ́ kó wó ó dá mi lójú pé Nàìjíríà máa wó pa wọ́n. ẹ gbọ́ nǹkan tí mo sọ Nàìjíríà máa ṣe kí ni ó máa wó pa wọ́n àwọn ìkà àwọn olè àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá àwọn olè olóṣèlú jẹgúdújẹrá tí wọ́n pera wọn lólóṣèlú tó jọ lọ́jẹ̀lú ni wọ́n gbogbo wọn pápátá tán di Nàìjíríà mọ́tá láwọn ò fẹ́ kó wó Nàìjíríà wó pa yín o ẹ̀yin abiyamọ ayé ẹ̀ ṣàmì sí kódà tó bá lọ́mọ síbẹ̀ ṣàmì ọmọ tó bá jẹ gbì jẹ́ kó kú gbì tí bá níyà síbẹ̀ tó ní kí Nàìjíríà máa pín Nàìjíríà máa wó pa but èmi ò tiẹ̀ wá níyà tó lè ṣe irú ẹ̀ torí ìyá mi ti kú tó bá wà láyé mo jẹ́rìí ìyá tí mo níṣà mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà iwájú bí eléyìí ní ìyá mi máa wà forefront ní kò sí wọ́n ní wọ́n ná ó máa léwájú nínú ìrìn àjò ìjàngbara yìí ni mo mọ̀
mo dẹ̀ mọ bàbá tí mo ní náà. Tí bàbá mi bá wà lára àwọn tó di Nàìjíríà mú pé kí Nàìjíríà máa pín, Nàìjíríà máa wó pa ni. Ṣùgbọ́n bàbá tèmi náà ò sí láyé mọ́, mo dẹ̀ mọ bàbá tí mo ní. Tó bá wà láyé, kò sí tó jọ, bàbá mi ò ní gbarú ẹ̀ láyé. Bàbá mi ò ní jẹ́ dórú ẹ̀ wò. Ó máa support ni pé kí Yorùbá jáde torí ojúlówó ọmọ Yorùbá pọ́nbélé ni bàbá tó bí mi. Ojúlówó ọmọ Yorùbá pọ́nbélé ni ìyá tó bí mi. So therefore, tó bá lọ́mọ tó mọ ẹ̀ torí pé ó wà l'Ábújá, ó ń jẹun, ó dẹ̀ ń sọ fún ẹ pé òun ò fẹ́ kí Nàìjíríà pín. Ìbá àṣẹ bí mi ni ẹ, ìbá àṣàrà mi ni ẹ. Mi ò fẹ́ mọ bó o bá ṣe jẹ́ sí mi. Tó sọ pé o gbàdúrà pé kí Nàìjíríà wó lulẹ̀. Tó o bá ti wà lára àwọn tó ń sọrú ẹ̀, Nàìjíríà yẹn máa wó pa ẹ́. Torí dandan ni ó máa wó. Nàìjíríà ò kì í ṣe iṣẹ́ Ọlọ́run. Nigeria, the existence of Nigeria is not the will of God. Ọlọ́run dá Yorùbá, ó fún wọn lédè, ó fún wọn láṣà, ó fún wọn nílẹ̀. Ó pè wọn lórílẹ̀-èdè tiwọn. Ọlọ́run dá Ìgbò, ó fún wọn lédè kan, ó fún wọn láṣà kan, ó fún wọn ní ilẹ̀ kan. Kò pín wọn, kò skátà wọn, ó fún wọn lórí ilẹ̀ kan ṣoṣo. Ọlọ́run dá àwọn Haúsá, ó fún wọn lédè kan, ó fún wọn láṣà kan, ó fún wọn nílẹ̀ kan. Bẹ́ẹ̀ náà ló dá àwọn ẹ̀yà kéékèèké tó kù náà, ó fún oníkálukú ní èdè tiẹ̀, ẹ̀yà tiẹ̀. Kí ló wá dé tẹ́ wá sọ pé dandan àfi tá a bá jọ ń ṣe papọ̀? Kò jọra wọn, kò jọ. Èmi ń sọ eléyìí ni kí ẹ̀yin tẹ́ ń wò mí maybe for the first time kẹ́ bá lè mọ tí mo torí ẹ̀ ń ké tantantantan lójoojúmọ́. I am not, mi ò mad, ọpọlọ mi ò dorí kodò, mi ò dé àrò rí, mi ò dé psychiatric hospital rí, mi ò ní any issue, but as an intelligent person, you sit down and think deeply. Wàá mọ̀ yìí pé things are not okay in Nigeria. Ìwọ tó wà ní Nigeria tó dẹ̀ believe pé nǹkan wà okay, irú ẹ̀ gangan ló ní mental problem. Either ó ń jẹun bó ṣe wù ẹ́, ó ń mu bó ṣe wù ẹ́, oúnjẹ tó wù ẹ́ jẹ, orí nǹkan tó wù ẹ́ ṣe. So therefore, o ti wá believe pé Nàìjíríà dáa. Nàìjíríà yẹn tí wọ́n believe pé ó dáa yẹn, tí wọ́n bá wà díẹ̀, Nàìjíríà yẹn ló bá yí ẹ jẹ́ tó dorí ọpọlọ ẹ̀ kodò tí ò jẹ́ kó lè think straight. Ní ìjẹta yìí, ṣé àwa kúkú sọ fún yín lójoojúmọ́ ẹ̀yin lẹ fẹ́ gbọ́? Ìjẹta yìí, àwọn Fúlàní yìí wọ́n lọ ṣàkọlù sí agbègbè kan ní tòsí Àkúrẹ́ ńbí. Wọ́n sọ fún yín pé èèyàn 20 náà pa, over 30 èèyàn ló kú. Over 30 làwọn Fúlàní yìí pa. Ká má sọ àwọn tó jẹ́ pé wọ́n rù lọ sí hospital. Káàtì mọ̀ bóyá wọ́n survive. Lára àwọn tán pa, ògo yín wà nú ẹ̀ o, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Ògo yín lójú ayé yín, ògo yín wọ òkùnkùn, ó ń wọ mi. There are graduates. Nínú àwọn tán pa, wọ́n sọ fún mi categorically pé ẹnìkan sọ pé at least òun mọ graduate méjì nínú wọn tó jẹ́ pé ó padà lọ sí oko nítorí pé kò sí iṣẹ́ tó fẹ́ ṣe ló fi gbọ̀nà oko lọ. Wọ́n pa sínú oko, wọ́n pa àwọn méjì kan jẹ́ graduate nínú àwọn almost 30 tí wọ́n padà nù. Àlà ni wọ́n ń pè bẹ́ẹ̀. This very place ni wọ́n ti mú ìkan nínú wa lọ́dún tó kọjá, wọ́n ṣá orí ẹ̀. Ṣé bí gbogbo yín rí fídíò ẹ̀ mo wá fi hàn yín? Mi lè play ẹ̀ mọ́, YouTube máa gbá mi ní sanction. Wọ́n gé orí, à ń wo skull ẹ̀, à ń wo egungun orí ẹ̀, à ń wo kòrókòró báyìí. Wọ́n gé ọwọ́ ẹ̀, ó kù díẹ̀ kan gé já. Ọwọ́ yẹn ti ń yọ ìdí kí wọ́n tó rí bọ̀bọ́ yẹn gbé. Ọlọ́run ló sọ pé ó máa ṣayé. Ọlọ́run ló sọ pé eléyìí máa ṣayé. Tí ò bá ṣe bẹ́ẹ̀ ni ó yẹ kó ti kú ni tó bá ṣe lòmíì. Wọ́n gbé dé hospital. Tẹ́ bá rí ní tí wọ́n fi rán orí yẹn, ní tí wọ́n fi rán orí yẹn pọ̀, ó kọjá àfẹ́ mi lè wò ó.
ẹ lọ wò ẹ tá a bá parí program ẹ béèrè lọ́wọ́ mi màá send díẹ̀ sí yín màá send díẹ̀ sí yín kẹ́ wò ó kẹ́ lè jàrọ mi the same place ọ̀sẹ̀ kan lẹ́yìn tí wọ́n àtàkì bọ̀bọ̀ yẹn tí wọ́n pa oko tí bọ́ọ̀yì yẹn ṣe lọ rẹpẹtẹ síbẹ̀ ó ní láti fi oko yẹn sílẹ̀ torí pé Fúlàní ń jẹ oko yẹn. Diaspora kẹ́ ẹ sanwó fún data kẹ́ ẹ mọ́ tún rí lò ẹ wo bó ṣe ń ṣe ségesège bó ṣe ń ṣe lágàlágà gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ ọ̀sẹ̀ kan lẹ́yìn tí wọ́n àtàkì bọ̀bọ̀ tó jẹ́ ara wa yìí wọ́n tún padà lọ bẹ̀ wọ́n tún pa another guy síbẹ̀ wọ́n pa boy kan náà síbẹ̀ now nígbà yẹn àwọn èèyàn wá pariwo èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo pariwo àwọn tó yẹ ká lọ bá mo lọ bá wọn mo ké tantan pé ẹ gbà wá in tó ń ṣẹlẹ̀ yìí ó mà léwu wọ́n ní ká lọ sinmi ara wa pé kò pọn dandan pé tábà ní ká jáde ìjọba wọ́n máa tàgì wá lórúkọ tá a jẹ́ mo dẹ̀ sọ ń gbà ẹ̀wọ̀n ò lè máa pa àwọn èèyàn wa bí eléyìí ká máa wòran wọ́n ní ẹnìkan wá sọ pé ọmọ Lúkà mọ́mọ́ lọ bọ́ ọba lọ lè wí pé apààyàn nìyí mo wá flashback ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní local government mi wọ́n lọ sínú oko wọ́n jẹ oko bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ yẹn dẹ̀ ń bá wọn bínú pé kí ló dé jẹ oko òun wọ́n àtàkì bọ́ yẹn wọ́n pa ajá ẹ̀ wọ́n gbàjá yẹn sẹ́gbẹ̀ẹ́ wọ́n dẹ̀ pa bọ̀bọ̀ yẹn wọ́n tú ìfun ẹ̀ síta pẹ̀lú àdá èyí tẹ́ bá rántí lọ́dún tó kọjá yìí náà ni wọ́n pa wọ́n tú ìfun ẹ̀ síta àwọn bọ́ìsì tó wà ládùúgbò wa ń bínú wọ́n wá lọ síbi tí àbá àwọn Fúlàní wà wọ́n bá àbá yẹn jẹ́ èmi ni mo sọ fún yín àwọn bọ́ìsì tí wọ́n lọ bá àbá jẹ́ àwọn ọlọ́pàá lọ àrẹ́sì Fúlàní tó pa èèyàn sílẹ̀ tó dọmọ márùn sílẹ̀ wọn ò mú ẹyọ kan báyìí nínú wọn mo wá fúlábà mo níwẹ̀ wọ́n rí sọ ẹ̀yin olóríire ọmọ Yorùbá ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ gbọ́rọ̀ yìí yẹ̀ wò ọ̀rọ̀ yóò ń ṣe kan táwa nìkan kàn lè tẹ́ àyà síta lè sọ pé a fẹ́ lọ jà torí ara wa ó ti ń gún mi léegun pé kí ló dé for God's sake 30 souls ògo ọgbọ̀n wọ́n yanjú wọn láàrin ìṣẹ́jú àyà Fúlàní wọbẹ̀ èyí tó ń ṣáládá èyí tó ń fìbọn pa wọ́n pa wọ́n lọ rẹpẹtẹ nínú àwọn tó ń pa ẹnìkan lóun mọ gíráduwéètì méjì nínú wọn tó jẹ́ pé dé ògo ẹ̀yin Yorùbá àwa ń sọ eléyìí fún yín pé ẹ dìde ẹlẹ́nu wa rùn ẹni tá a fẹ́ jẹ là ń wá ẹni ká gbẹ́nu wa lọ pé n tá a fẹ́ jẹ òun là ń wá kò sí wàhálà mo gbà òun tá a fẹ́ jẹ là ń wá ṣùgbọ́n mo ń sọ eléyìí mo ń tún sọ màkàn lóye kàn
oyè tó kanra Ìwó ó ń bọ̀ wá kanra Ẹdẹ. Ọjọ́ kan lẹ́yìn kan náà máa sùn ládùúgbò yín tẹ́ máa rò pé ẹ sùn inú yín dùn. Wọ́n wá àtàkì yín wọ́n ń bọ̀. Abẹ́rò pọ́jọ́ kan náà kàn fẹ́ declare pé ó yá abẹ́ sí nípa wọn lọ. Rárá, wọ́n ti ń pa yín díẹ̀díẹ̀. Wọ́n ti mú yín balẹ̀ díẹ̀díẹ̀. Mọ̀kànmọ̀kàn ni. Fúlàní ń prove ara wọn fún yín. Ẹ láwa sentimental. Ẹ láwa tribalistic. Èmi ò tiẹ̀ wá kí ẹ̀. Kò kàn mí. My brother Alola Lasukomi, God bless you. Thank you for the gift. Mo ké dandan lásìkò yẹn mo ní Mr. Governor ẹ ṣe nǹkan sọ̀rọ̀ yìí. On daily basis ní Fúlàní migrate náà wọlé. Code Jumilo, thank you. Lójoojúmọ́. Ṣùgbọ́n bó ṣe ń wọlé tó ipa yín ò ká wọn. Torí pé kí ni in tó yẹ kẹ́ ẹ ṣe ẹ ṣe. Steps tó yẹ kẹ́ ẹ take care ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé ẹ gbé. Ẹ ń fi ẹ̀tẹ̀ oògùn ẹ̀tẹ̀ ẹ fi ń wo làpálàpá. Ẹ fògùn ẹ̀tẹ̀ ń wo làpálàpá. Awítà ìwí ẹlẹ́ni Àmọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn tẹ́ create tẹ́ gbé kalẹ̀ tó jẹ́ pé àwọn tí ò mọwọ́ ọ̀tún wọn yàtọ̀ sósì lẹ kó dà síbẹ̀. Ẹ tún fún Àmọ̀tẹ́kùn tẹ́ fẹ́ fi ẹlẹ́fẹ́ fi tákù Fúlàní. Ẹ tún fi ọ̀rọ̀ wọn ẹ tún fi ṣe òṣèlú. Kẹ́ máa gbọ́ èyí tẹ́ ń wò mí. Wọ́n fọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn wọ́n tún fi ṣòṣèlú. Wọ́n fún àwọn House of Assembly wọ́n fún wọn ní slot. Wọ́n fẹ́ ṣẹṣe wọ́n fún ní slot. Ìyẹn náà lọ káwọn degree holder àwọn graduate ìgbà tí wọ́n yẹn náà ò níṣẹ́ kankan. Iṣẹ́ 20,000 25,000 ẹ lọ béèrè 25,000 20,000 làwọn Àmọ̀tẹ́kùn ń gbà. Ìyẹn ti jòkó sílé títí tí kò rí bá ti ṣe kò rọ́nà gbégbà. Ó dẹ̀bẹ̀ sí ní tẹ̀lé olóṣèlú náà wá tẹ̀ pé má wọrí máa fún ẹ níṣẹ́. Àmọ̀tẹ́kùn jáde ó gbé fọ́ọ̀mù fún ní kó fìlì ẹ̀ ó lóun ti fún níṣẹ́. Iṣẹ́ 20,000 30,000 naira. Iṣẹ́ òṣì. Àwọn ọdẹ tí wọ́n mọ ọwọ́ ọ̀tún wọn sí tòsí tí wọ́n mọ tán pè ní security inú igbó wọ́n wà nílẹ̀ o. Ẹ̀yin ìjọba ẹ gbà wọ́n o kán wá bá yín ṣàmọ̀tẹ́kùn. Graduate lẹ́yìn ń kó ṣàmọ̀tẹ́kùn. Graduate wo ló lè dúró níwájú ìbọn? Graduate wo ló lè dúró níwájú Fúlàní níbi tí Fúlàní ti yọ ọ̀bẹ tó ti yọ àdá? Gbogbo nǹkan yín ẹ ti sọ dòṣèlú. Ẹ wá pẹ̀lẹ́ ẹ̀yin olóṣèlú. Mr. Governor orí mi sàn Lucky Ayédatiwa. Wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ ẹ̀rìn yín ni láìpẹ́ yìí. Oh God. Àwọn kan bá mi sọ̀rọ̀ wọ́n ní ṣé o mọ̀ pé gómìnà wa tó ṣẹ̀ṣẹ̀ jẹ yìí wọ́n ṣé o mọ̀ pé mùmú ni wọ́n ló gọ̀ gidi. Mo ní you don't tell me that. Ẹni tó gọ̀ ò lè jẹ gómìnà. Ìbá àmọ́ tí ẹ kàwé for the fact pé ó rise to that level. He must be at least a little bit intelligent. I disagree with them pé gómìnà wa ò gbọ́n. Gómìnà wa gbọ́n dáadáa. Ó lè má tí get into ìgbésẹ̀ tó yẹ kó gbé tòróṣẹ́ wọlé. But now ẹ̀yin tẹ́ bá mọ gómìnà yẹn pé program yìí kó gbọ́. Tí ò bá gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé, àwọn tó lọ pa èèyàn 20 pa èèyàn 30, they will come to the government house lọ́jọ́ kan ọjọ́ kan. Ọlọ́run lè wá fẹ́ jẹ́wọ́ títóbi ẹ̀ kó wá jẹ́ àsìkò tẹ́ ẹ wà ńbẹ̀ gangan ló máa jẹ́ kó ṣẹlẹ̀. Torí pé kí ni in tó yẹ kẹ́ ẹ ṣe ẹ kọ̀ ẹ ṣe. Mo dẹ̀ sọ fún yín gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá mo ní ẹ join together unite together tẹ́yin ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà tẹ́ jẹ́ gómìnà ilẹ̀ Yorùbá tẹ́ bá dọ̀ announce pé ẹ ṣe pẹ̀lú Àbújá mọ́ tẹ́ announce fáwọn sẹ́nẹ́tọ̀ yín pé ká máa padà bọ̀ wálé. They will come back home. Yorùbá nation will be established. Ṣé bí ọmọ Yorùbá ń lọ sí Kaduna ń lọ sí Ghana kó ẹ jẹ́ Ghana jìnnà díẹ̀ Kútọ́nù ibi Benin Republic of Benin Republic de Benin tó wà lẹ́gbẹ̀ẹ́ wa níbi tó jẹ́ pé ṣe làwọn àǹfọ̀ fẹ́ǹsì ń wọbẹ̀. Tí n bá ti lè gbé ọ̀kadà tí mo cross tí mo wọnú Kútọ́nù tó o bá tẹ̀lé òfin wọn
wàá land sọ́gbà ẹ̀wọ̀n. Benin Republic is more or less a state in Yoruba land. Kò sí gbogbo state tó wà ní Nàìjíríà. Tá a bá rí state tí Benin Republic tó lówó jù kò lè ju 2 tàbí 3 lọ. 2 tàbí 3 ní Benin Republic lè proud pa wọn lówó jù. I don't even think it's me sure pé ó wà. Bó ṣe kéré mọ́ tẹ́ ẹ bá gbéra kúrò níbi tẹ́ ẹ wọ bẹ̀ wọn ò bí yín dá kẹ́ ẹ má tẹ̀ lófin ibẹ̀. Tó o bá tẹ̀ lófin wọn wà láǹdì sọ́gbà ẹ̀wọ̀n. That is to tell you pé tí Yorùbá bá dúró ní kí Fúlàní máa wà ńgbà yẹn ṣùgbọ́n tán bá wá tán bá ṣáà tẹ̀ lófin. Ọmọ Yorùbá ń gbé l'Amẹ́ríkà, ẹ̀ ń gbé Canada, ẹ̀ ń gbé Brazil, ẹ̀ ń gbé Trinidad and Tobago, ẹ̀ ń gbé àwọn Caribbean country, ẹ̀ ń gbé ní Europe, ẹ̀ ń gbé ní India, ẹ̀ ń gbé China, ẹ̀ ń gbé Japan. Ṣé ẹ̀ kì í tẹ̀ lófin wọn níbẹ̀ ni? Àwọn ìlú tó jẹ́ pé ó burú tó strict tó jẹ́ pé tó bá ṣẹ̀ wọ́n lè nìkan lọ bẹ́ orí ẹ̀ ọmọ Yorùbá sì pàpà ń gbébẹ̀ tó ń dẹ̀ ń tẹ̀ lófin tí òun ò ní kọjá àyè wọn. That is to tell you pé táwa náà bá dá dúró nìkan mọ̀ wá tán bá ti fẹ́ gba ìwé láti wọ ilẹ̀ wa ìta abala afẹ́ tó bá tẹ́ wọn lọ́rùn láti bá wa fẹ́ they are welcome. Tó bá lọ fẹ́ wọ South Africa bó ṣe ń lọ bẹ̀ wọ́n á ti fún ẹ ní rules and regulation. Ìwọ náà tiẹ̀ ti mọ òfin wọn. Tó bá lọ fẹ́ wọ Kenya ó fẹ́ wọ Egypt you know their rules you know their laws. Tó bá rú òfin wọn tó disobey wọn tó commit any crime wọ́n á gbé ẹ wọn ò ní sọ pé torí pé kì í ṣọmọ ọbẹ̀ wọ́n á gbé ẹ wọ́n á dẹ̀ try ẹ tó bá ṣọ́ra ẹ̀wọ̀n ní wàá ti land. Mo sọ fún yín ẹ̀yin governors kì í ṣe Ondo state nìkan náà ti ń àtàkì wa. Àwọn pípọ̀ yóò fẹ́ kẹ́ ẹ mọ̀ wọn ò fẹ́ wọ́n ti believe pé táwọn bá ń pariwo ẹ̀ síta wọ́n máa dá wàhálà alẹ̀ instead kẹ́dẹ̀ jẹ́ kó dá wàhálà kẹ́ jẹ́ kí wàhálà yẹn kúkú ṣẹlẹ̀. Fúlàní wọ́n ń dá ẹjọ́ ẹ má mo sọ kíní o ilẹ̀ Haúsá tàbí nílẹ̀ Sokoto tàbí Katsina tàbí Zamfara tàbí Kano tàbí Jigawa tàbí Adamawa tàbí Borno mélòó lẹgbẹ́ ipa àwọn ọmọ Yorùbá kórajọ tó ń lọ àtàkì wọn bẹ́ẹ̀. But àwọn free wọn ń wọ bí wọ́n àtàkì yín. Adé ń sọ fún yín ṣùgbọ́n ẹlẹ́nu àrùn ẹ̀ ní ká gbẹ́nu lọ. Òtítọ́ ọ̀rọ̀ bí ọmọ ìyá sọkúsọ ni. The more tẹ́yìn tẹ́ ẹ pera yín lólórí wa wọ̀nyí tẹ́ ẹ bá ti kọ̀ tẹ́ ẹ fárígá délẹ̀ tẹ́ ní kò sí nǹkan tó jọ pé ká pín ẹ lè nísinmi. Ewé ojú omi ni yín ẹ̀yin governors tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ní ṣe tó tọ́ ẹ ní sinmi. Ọlọ́run ò ní fi ìsinmi fún ọkàn yín. Ẹ̀jẹ̀ àwọn tí Fúlàní ń pa ẹ̀jẹ̀ àwọn tí herdsmen tí wọ́n ń pa ẹ̀jẹ̀ wọn ò ní jẹ́ kẹ́ ẹ ní sinmi. Ẹ̀jẹ̀ wọn wà lórí yín. Torí Ọlọ́run rí bàbá tèmi lẹ̀ tí ò fi ṣe gọ́vnà Ondo state. Ó rí bàbá mi lẹ̀ tí ò fi ṣe gọ́vnà Kaduna àbí Sokoto tàbí Èkìtì tàbí Ọ̀ṣun tàbí Ọ̀yọ́ tó sọ pé ọ̀rá dúró ẹ jẹ́jẹ́ ọmọ o títí tí màá fi pè ẹ́. Ó wù ẹ́ sùsùsùsù Ọlọ́run ló ní ìjọba. Tó bá di gọ́vnà ó wù Ọlọ́run ni tọ́lọ́run bá sọ pé òun ò kọ́ ọmọ ẹ ò ní dà. Ọ̀nà ò bá àgbọ̀nà ẹ̀bùrú kó gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí it has been written that you will be the governor of that specific state. Mo wo gọ́vnà kan wọ́n ní kò mọ̀wé kà. Mo ní ẹ̀yin tẹ́ ẹ sọ pé kò mọ̀wé kà ẹ̀ ń dààmú ara yín. Gọ́vnà tí ò lè kà wọ́n gbéwèé síwájú ẹ̀ pé kó ka owó ó ní 1 trillion 1 billion and billion 700 and billion 700 and billion ó bẹ̀rẹ̀ sí ní poríṣiríṣi ẹni ọ̀hún àfi ṣe yẹ̀yẹ́ mo sọ fún wọn mo ní ẹ pẹ̀lẹ́ kódà kó má lè fi dí ìgò kó má lè fi kọ ó àjẹ gọ́vnà Ọlọ́run ti kọ́ ni it has been written. Ẹ má gbàgbé o ibẹ̀ náà ti rẹ́ni tó ka gbogbo ìwé ó ka burúkú ìwé wọ́n ti sọ wọ́n ti pè ní gọ́vnà inú ẹ̀ ti dùn ó ti gbéwèé dání tó ti ń rehearse bó ṣe fẹ́ ka my fellow by essence àbí Rivers my fellow kìnnìkan
I am happy to tell you that ó ti react bó ṣe máa kà á bó ṣe máa juwọ́ ibẹ̀ ni wọ́n ti fi fóònù pé ọ̀gbẹ́ni wọ́n ti gbé gómìnà ẹ̀ fẹ́ lómi wọn ò lè sú ẹni yẹn mọ́ lọ́la wọ́n fẹ́ sú ẹni yẹn lọ́la ọlọ́run ò kọ́ gómìnà mọ́ ó ń dààmú ara ẹ̀ náà. If God has ordained you or destined you to be a governor of a certain state, there is an assignment tọ́lọ́run gbélé ẹ lọ́wọ́ pé kó wá ṣe. Tó o bá kọ̀ tó o ṣe ò ní nísinmi. Ara àwọn tọ́lọ́run gbélé ẹ lọ́wọ́ láti ṣe Mr. Governor òun ni pé kó o tún ìlú ẹ ṣe. Ara àwọn tọ́lọ́run gbé ẹ lọ́wọ́ láti ṣe òun ni pé kó o make ẹ má bínú sí wa ẹ̀yin olólùfẹ́ wa pápátá ẹ jọ̀ọ́ ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ló ń ṣe ségesège nẹ́tíwọ̀kì yẹn ni ẹ má bínú. So gẹ́gẹ́ bí mo ṣe ń bá àlàyé mi lọ ẹni tọ́lọ́run bá kọ pé kó ṣe gọ́vnà ọlọ́run ti kọ́ ni ṣùgbọ́n tí ọlọ́run wá expect pé kó o ṣe tó o bá kọ̀ tó o ṣe ìyẹn gangan ni ìbínú ọlọ́run fi máa ru sí ẹ ìyẹn lọ́lọ́run fi máa bínú sí ẹ. Ọlọ́run ló wá mọ̀nà tó lè gbà ojú àwa ènìyàn ló fi dàbí àlùmọ̀kọ́rọ́ yìí lọ́dọ̀ ọlọ́run kí ló kan ọlọ́run pẹ̀lú àlùmọ̀kọ́rọ́ yìí gbogbo nǹkan pápátá rere ní lọ́dọ̀ ọlọ́run. Àwa sọ fún yín pé bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá ó bani lọ́kàn jẹ́ ẹ gbé ìgbésẹ̀ ẹ gbéra ẹ ṣe àwọn ìwọ̀sí àwọn ẹ̀gbin tí ẹ̀yin Yorùbá ò lè fi kùn wọ́n nílé Haúsá àwọn wá fi ń kùn yín níbí ẹ̀dẹ̀ ń wòran táwọn Fúlàní bá máa sọ̀rọ̀ wọn ló jó ní Yorùbá tí Ìgbò bá máa sọ̀rọ̀ á ló jó ní Yorùbá ẹ̀yin náà dẹ̀ gbà lóòótọ́ pé jó ní ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ wo odindi ògo tí governor kill action the governor take the same thing happened ní Yewa tán lọ pa àwọn èèyàn dànù níbẹ̀ ẹ̀yin Yorùbá inú yín dùn no ẹ mọ nǹkan tó ń bá ọkàn tèmi jẹ́ ní ẹ̀yin yúùtù tẹ́ ṣe ń káwọ́ sókè fún àwọn olóṣèlú yìí ó ṣe bí kí n máa fún yín lépè ò solve problem èpè yẹn ò solve problem tó wà nílẹ̀ yìí tí bá ní kí n máa fi èpè yẹn kí n máa fi ràn yín lọ́wọ́ kò solve problem at all torí pé kí ni ẹ̀ ń rí wọn ojú yín ò fọ́ that those people they are not ready to help you they are not ready to solve your problem in any organization in any government nǹkan àkọ́kọ́ tí ìjọba máa kọ́kọ́ mójútó tó máa kọ́kọ́ wú òṣùṣùṣù òun ni kí ni o security ṣùgbọ́n Nigeria government wọ́n fail láti tackle security ẹ̀yin state government ẹ fail láti tackle security even the local government
tí state tí federal bá fail tí state fail kí ni local government fẹ́ ṣe láti tackle security ẹ rí pé nǹkan ẹ rí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ but gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ó wù mí a lè máa wòran ṣùgbọ́n kí la fẹ́ ṣe kò ságbára lọ́wọ́ wa we cannot take laws into our hands because no matter what we are still in Nigeria àti ìjáde nú ẹ̀ a ṣe ń pinnu pa fẹ́ jáde ní adẹ̀ máa jáde kò sí ní ta fẹ́ ṣe ntẹ́mi mọ̀ ṣe lè ní ṣe yìí ntẹ́yìn ọ̀dọ́ lè ṣe ẹ̀yin mọ̀ mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ̀yin YouTube bíi tèmi ẹ jẹ́ ká jọ pẹnupọ̀ ká jọ pariwo ẹ jẹ́ ká jáde ká protest ẹ jẹ́ ká jẹ́ kí gbogbo àgbà ńlá ayé mọ̀ yìí pé kíní yóò tẹ́ wa lọ́rùn ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ yìí pé Yorùbá gbọ́dọ̀ jáde níbi téèyàn ti ń wá oúnjẹ òòjọ́ ẹ̀ kán dẹ̀ pàdánù síbẹ̀ no ẹ fi rora yín wò mo wá ní láti tọrọ nǹkan kan lọ́wọ́ gbogbo yín pátápátá most especially gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ wà lókè òkun ẹ̀yin tẹ́ wà ní diaspora yín ni mo fẹ́ bẹ̀ báyìí àwọn nǹkan kan wà tí mo nílò lọ́wọ́ yín wọ́n tó bá fẹ́ mọ̀ mọ́ nípa ẹ̀ o lè pè mí lẹ́yìn ètò ṣùgbọ́n màá sọ àwọn touch tó fi ń ríran a nílò ẹ̀ lọ́dọ̀ yín ẹ̀yin tẹ́ bá wà into security line bẹ́ẹ̀ tiẹ̀ sí ẹ lè bá wa ọ̀dà touch tó dáa ní o kì í ṣe ti Nàìjíríà ń bí àwọn touch tó múná dáadáa táwọn security máa ń lò níbi tọ́rọ̀ dé dúró yìí a sọ pé ẹ̀ṣọ́ ara ẹni làbò òlú àwa náà ò ní fi gbogbo ojú sùn ọlọ́mọdé kan dé kan bá wa kan déédéé ṣe kì í ṣe ẹyọkan la nídìí ní touch yẹn wà nídìí tó pọ̀ ẹ bá ra àwọn tó ti lò tí wọn ò lò mọ́ tó pọ̀ ẹ bá wa rà á ẹ gbé ránṣẹ́ sọmọ lúkà á débi tó yẹ kó dé a nídìí ẹ touch àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ tó jẹ́ pé mi ò fẹ́ dá mi fẹ́ sọ tó o bá fẹ́ pè mí lẹ́yìn ètò kájọ sọ̀rọ̀ nọ́mbà mi ni mo fi sójú kinní yẹn náà ó nìyẹn 07046092484 ẹ pè é lẹ́yìn ètò tẹ́ bá pè tí mi gbé ẹ mẹ́sẹ̀gì pé Ọmọlúkà pè mí máa pè yín padà tí n bá rí mẹ́sẹ̀gì yín ṣá we need some things kì í ṣe kan tó lu òfin àánú ṣe mí bá ṣe máa sọ nìyí kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe the governor will just tí wọ́n ju pé kí mọ́tò tó tẹ̀lé wọn dábàá váùn báwo ni bá ṣe tù tó kó sọ pé àwọn gangan làwọn Fúlàní yẹn attack kán mú mẹ́wàá balẹ̀ nínú ẹ̀ ń tọ́ra jì yín kán ẹsẹ̀ gọ́vnà tó wọn bá rí gọ́vnà pàkàn tiẹ̀ bá mi kán ẹsẹ̀ gọ́vnà yẹn ṣùgbọ́n àwọn protect ara wọn wọ́n provide the proper security fúnra wọn tí wọn ò fi nílè rí wọn attack ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ lọ bí 6, 7, 8 million citizens of the state kí ni provision tó ń ṣe fún yín láti lè make sure pọ́n dáàbò bò yín kò sí orí ẹkún orí òṣè orí ọ̀fọ̀ ni gbogbo yín wà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ èèyàn mi tẹ́ ẹ jẹ́ ẹ̀tẹ̀ mi ní diaspora mò ń bẹ̀ yẹn mẹ́ ẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò a nílò àwọn nǹkan kan ó rọrùn fún yín láti bá wa gẹ̀ẹ́tì ẹ̀ tẹ́ ẹ gbéràn iṣẹ́ sí wa. mo dẹ̀ sọ fún àwọn ọmọ Yorùbá ni ẹ má fojú méje ẹ má sùn ẹ wo àwọn tán lọ pa tó bá yẹ pé wọn ò fi gbogbo ara sùn bóyá ikú ìbá yẹ̀ lórí wọn ṣùgbọ́n ẹni tó ń ṣọ́ ni táàdẹ̀ mọ̀ ẹni tó ń ṣọ́ wa táàdẹ̀ mọ̀ pé ó ń ṣọ́ wa kọ́lọ́run kó gbà wá lọ́wọ́ wọn ò kì í wá lọ́sàn-án gangan ooru ni wọ́n wá ń jà ẹ wo orú àsìkò tí wọ́n dé
ẹ wo àwọn tí wọ́n dẹ̀mí wọn légbodò tí wọ́n pàdánù. má ṣe o mo bẹ̀ yín ni ẹ̀yin tèmi ní diaspora ni mo bẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò àwọn nǹkan tá a nílò máa sọ fún yín. Ọ̀rọ̀ ti dé bí ojú ọlọ́mọ ò tó, ọ̀rọ̀ ti dójú ẹ̀ níbi tọ́rọ̀ dé yìí ó ti dójú ẹ̀. Ọmọlúkà ni mò ń jẹ́ o, àwa ò bẹ̀rù ikú kan o. Ẹni bá sọ̀rọ̀ ikú lápá, ẹni ò sọ̀rọ̀ ikú lápá. Bàbá mi tí bàbá mi fi lọ tó dẹ̀ ikú dé kú, ìyá mi ò sọ̀rọ̀. Bàbá mi òun tí ẹ máa ń sọ díẹ̀ síbẹ̀síbẹ̀ ikú ń pa wọ́n. Ẹni sọ̀rọ̀ ikú ń pa, ẹni tí ò sọ ikú ń pa. So kí bá ló dé tàwa ò ní sọ, kí ni ń bà wá lẹ́rù? Ikú àpọ̀ ọmọ anybody, nobody, everybody go die. Lọ́jọ́ kan ni ó kàn lè jìnnà síra ni. Téèyàn bá kú tẹ́ ẹni ọjọ́ á jìnnà síra. Àbí kìí ṣe bẹ́ẹ̀? Èmi ò gbẹ́ni tó sọ pé Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ kú o. Tẹ́ bá dẹ̀ rẹ́ni tó gbàdúrà fún yín pé Ọlọ́run má jẹ́ kẹ́ ẹ kú, ó ń sọ fún yín pé kórúkọ yín má parun ni. Ẹni tó kú lẹni tí ó kú tí ò sí ẹni tá máa jẹ́ orúkọ ẹ̀ mọ́. Bàbá mi kú sí mò ń jórúkọ ẹ̀. Mo sì ń jórúkọ bàbá mi lọ. So bàbá mi ò kú nìyẹn. Orúkọ ẹ̀ sì exist, kò kú. So gbogbo àná làjọ máa lọ ń gbò bá ta kòkò. Ọlọ́run jẹ́ ká rọ́mọ tá jórúkọ wa, ọmọ rere bí yín, ọmọ rere, ọmọ tòótọ́, ọmọ dáadáa, ọmọ ológo tá gbórúkọ wa ga. Ìyẹn ni kókó tèmi. Ṣùgbọ́n tó bá yẹ pé ẹrù ń bọ Ọmọlúkà, ẹrù òbodò tí a o, ọmọ arógun má sá, ọmọ arógun má ṣojo lèmi. Ọ̀rọ̀ ti wá dé ojú ibi tí ọlọ́mọ ti sá, ó ti dójú ẹ̀. Torí pé kí ni táwa gan ò bá sọ̀rọ̀, tá a bá pariwo lásìkò yìí, tá a pariwo, ta ló mọ ibi tó kàn lọ́la? Ta ló mọ ibi tí wọ́n ń lọ lọ́la? Ibi tí wọ́n ń lọ lọ́la, ǹjẹ́ ìwọ mọ̀ bóyá ẹ̀jẹ̀ tiẹ̀ gan wà ń bẹ̀? Ọlọ́run kó gbà wá lọ́wọ́ ibi àwọn olubi, àwọn ìka ọmọ Yorùbá kan ń darí wa. Ta la ṣẹ̀ gan-an? Ta la ṣẹ̀? Ọlọ́run máa gbà wá o. Gbà wá nínú ìdẹ̀wò ayé yìí o, gbà wá nínú ìdẹ̀wò àwọn olóṣèlú wa nílẹ̀ Yorùbá o. Ta la ṣẹ̀? Wọ́n dẹ̀ ń pààyàn bí ìgbà tán bá pa ìgalà, bí ìgbà tán bá pa òkúrù tá à ń rà tá à ń jẹ. Wọ́n dẹ̀ yìnbọn, wọ́n ń pa èèyàn. Tó kò ní ju báyìí lọ, Ọmọlúkà ni mò ń jẹ́. Ẹ má bínú pé mi ò fún yín láyè láti dá sétò onírísì. Tó bá di lágbára Ọlọ́run bóyá látọ̀la lọ, a tún fi àyè lẹ̀ kẹ́ máa bá wa dá sí. Ọmọlúkà ni mò ń jẹ́. Ẹ bá mi pín ètò, ẹ bá mi ṣí. Ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube, mi ò rọ́wọ́ yín o. Ẹ bá mi pín ètò mi dáadáa lẹ́nu ọjọ́ bíi mélòó kan yìí. Ṣé mo ṣe ẹ̀yin ni? Ojú ò ní tì yín. Ẹ̀yin tèmi ní TikTok, mo dúpẹ́ o. Ẹ̀yin tẹ́ fún mi ní gift, mo appreciate it. Brother mi Lọ́lá Ọlásùnkànmí, God bless you. Thank you for the gift and others tí mi lè dárúkọ. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Prince Jamiu Ayọ̀mídé Ayẹni, thank you my good brother. Ọlọ́run àpọ́n ẹ lé o, ò ṣé. Ògúnṣẹ́gun Adébánjọ, God bless you. I appreciate you all. Mo mọ rírì gbogbo yín pátápátá. Àwa ò kì í ṣe olubi ènìyàn o. A dẹ̀ kórìíra ẹnikẹ́ni. Ṣùgbọ́n tí ìwọ̀sí àti ẹ̀gbin táwọn ará bí fi ń kùn wá yìí, ó ti ń pọ̀ lápọ̀jù. Ẹ pín program yìí, Ọmọlúkà ni mò ń jẹ́, kò ní ju bẹ́ẹ̀ lọ. Share the program. Ọmọlúkà is my name.